obìnrin ọlọ́mọ mẹ́jọ ó bí ọmọ márùn-ún lẹ́ẹ̀kan ṣoṣo. Bí ó ti wo Olúwa báyìí ló ń sọlá o. Elédùà ti fi ọmọ márùn-ún ta obìnrin kan tó ti bí mẹ́jọ tẹ́lẹ̀ lọ́rẹ nílùú Kánò. Ọkùnrin mẹ́ta àti obìnrin méjì ń làwọn ìbàrún náà tí Elédùà fi jíǹkí Hafsatu Yusuf ní ilé ìwòsàn Muritala Specialist Hospital. Ìmọ̀ ló mọ̀ bí àwọn ọmọ náà sí ní Kánò. Salisu Nafiu tó jẹ́ bàbá àwọn ọmọ ọ̀hún ó máa ṣàlàyé pé ní nǹkan bí aago 2 ọ̀sán ìmọ̀ ní Hafsati ìmọ̀ ló mọ̀ bí àwọn ọmọ náà ní ọjọ́rú ọ̀sẹ̀ yìí. Nafiu tó wa kẹ̀kẹ́ márúwá dúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ Ọlọ́run ọba lórí ìyàwó rẹ̀ tó máa ru àrùsọ̀. Ó ní àwọn ọmọ márààrún àti ìyá wọn wọ́n ń ṣe dáadáa. Bàbá àwọn ọmọ tuntun náà ó ní ìkúnlẹ̀ kẹsàn-án ìní àwọn ìbàrún náà ìní wọ́n mà jẹ́ fún ìyàwó òun. Ọ̀gbẹ́ni Nafiu ó ní àwọn òṣìṣẹ́ elétò ìlera ní ilé ìwòsàn tí ìyàwó mọ̀ báwọn ọmọ náà sí wọ́n ti ń tọ́jú wọn dáadáa báyìí. Ẹ̀wẹ̀ ìjọba ìpínlẹ̀ Kánò ó ti kéde pé òun yóò ṣe ìtọ́jú àwọn ọmọ náà àti ìyá wọn. Nabilusi Abubakar Kova Naiza tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ìjọba tó ń rí sí ètò ìlera ní ìpínlẹ̀ Kánò ó mà sọ wípé ìjọba ti pinnu láti ṣètọ́jú àwọn ọmọ náà àti ìyá wọn láti lè rí wípé àdínkù mà bá bí ọ̀pọ̀ ọmọ ìkókó bó ṣe máa ń kú lọ́mọdé o. Bákan náà ń ló mà sọ pé ìjọba kò ní káàárẹ̀ nípa ṣíṣe ìrànwọ́ fáwọn ẹbí tí kò rọ́wọ́ họrí ní ìpínlẹ̀ Kánò láti ṣe ìtọ́jú ara wọn ní ilé ìwòsàn. Nafiu ọkọ ìyá àwọn ọmọ náà ó mà tún dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Kánò fún ìrànwọ́ tí wọ́n máa ṣe fún ẹbí òun. Bíbí ọmọ márùn-ún lẹ́ẹ̀kan ṣoṣo kò mà wọ́pọ̀ rárá. Tí irú rẹ̀ bá sì wáyé àwọn ọmọ bẹ́ẹ̀ wọ́n máa nílò ìtọ́jú gidigidi. Ṣùgbọ́n báyìí wọ́n ní àwọn ọmọ márààrún náà rèé wọ́n ń ṣe dáadáa kò sí tó ṣe wọ́n o. Ọlọ́run ọba kábíyèsí táwọn kan wojú Ọlọ́run kan ti ẹ̀rẹ́ yọ̀ kan bí. Ọlọ́run ọba à ń bì ọwọ́ láwọn ọmọ márààrún náà àwọn àgàn tí ń wojú Ọlọ́run fọmọ Ọlọ́run bá fún ọlọ́mọ àdùnnú sì má pàtẹnì kọ̀ọ̀kan wa o. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní EyaYorubaWorldTv. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí wá bá wa tẹ notification bell láti lè máa wo ètò wa lọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé ó pọ̀ tẹ́ ń wò wá o. A kú iṣẹ́ tàná a kú múra iṣẹ́ tòní a kú ọlá Jímọ̀ ní o ọ̀pọ̀ ẹ̀ báyìí lèmi àti yóò ṣe lókè ìpẹ́ àmín.